Àǹtí Ìyábọ̀ kò ní dáa fún yín, kò ní dáa fún yín, àní kò ní dáa fún yín. Nǹkan tí ojú àǹtí Lizzy rí nítorí ti yín ó ti pọ̀ jù. Kò ní dáa fún yín, kò ní dáa fún yín lẹ́ẹ̀kan sí. Aṣọ ọ̀fọ̀, aṣọ àbùkù, aṣọ ẹ̀tẹ́, aṣọ ìbànújẹ́, aṣọ òṣì, kò ní dáa fún yín àǹtí Ìyábọ̀, kò ní yẹ yín. Ayọ̀ yóò máa pọ̀ sí ni, ẹ̀yin rí ìbànújẹ́, ẹ̀yin mọ́ ìbànújẹ́. Ẹ̀yin tèmi, arábìnrin yìí ó ti blast Lizzy Anjorin o fún Ìyábọ̀ Òjó. Bí ó ṣe bẹ̀rẹ̀ ọ̀rọ̀ rẹ̀, èmi gan kọ́ rò wípé Ìyábọ̀ Òjó ló fẹ́ blast o, àṣé Lizzy Anjorin ló fẹ́ blast. Ẹ̀yin èèyàn wa kí ló tún ṣẹlẹ̀ báyìí? Tí Lizzy bá lọ rí fọ́nrán yìí, ìjẹ́ Lizzy kò ní faraya. Ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí arábìnrin yìí tí ó sọ. Ọ̀nà mo kì í kú oríire ti wedding Priscilla. Oríire náà á bá yín kalẹ̀. Ọlọ́run sì ṣe Juma àti Priscilla lọ́rẹ̀ẹ́ ara wọn dalẹ̀. Ọlọ́run á fi ọmọ rere kẹ́ wọn. By next year lágbára náà, ẹ máa di grandma, a máa rejoice pẹ̀lú yín, ìbejì làǹtìlanti. Ṣé wá rí ohun tí mo fẹ́ kí yín fún ni wípé Ọlọ́run dẹ̀ wá ká yín yẹ, ó pọ́n yín lé, ó fi bí ẹ ṣe tó hàn wá ní Nàìjíríà. Gbogbo èèyàn all over the country, other countries na celebrate oríire yín. Alhamdulillah, mo bá yín dúpẹ́. Ṣé wá rí oríire t'Ọlọ́run gbé fún yín yóò bá yín kalẹ̀ o. Nǹkan tí mo kàn fẹ́ kẹ́ mọ̀ ni wípé bẹ́lẹ́kún ṣe ń sunkún, bẹ́ẹ̀ láláyọ̀ ń yọ̀. That same Thursday tí Priscilla ṣe traditional wedding, òun náà ń bury ọmọ Senator Abiola Jumobi, former governor of Oyo State. Wàláì, ẹ̀rín pásán láyé, kò sí kàrámọ̀ kankan nínú ayé. Mo wá fẹ́ rọ̀ yín pé kẹ́ ẹ dúpẹ́, kẹ́ ẹ appreciate Ọlọ́run, kẹ́ ẹ wá dúpẹ́ lọ́dọ̀ àwọn èèyàn. Ọkùnrin, obìnrin, gbogbo àwọn tó ń support yín, ẹ dúpẹ́, ẹ bá wọn yọ̀, ẹ appreciate wọn. Mo wá fẹ́ kẹ́ ẹ bẹ gbogbo àwọn tó ń lo orúkọ yín, ọmọ yín, ọkọ ọmọ yín láti fi bully àwọn èèyàn. Wípé kí wọ́n stop ẹ, kí wọ́n má ṣe mọ́ o. Ẹ̀yin ò lọ́wọ́ sí o. Kò ń ṣe tẹ́yin fẹ́ o. Ẹ jọ̀ọ́ tún lọ yín. Mo fẹ́ kẹ́ ẹ ṣe bí live video ní o. Or ẹ máa kọ write up ní o láti fi stop gbogbo àwọn tó ń lo orúkọ yín, tọmọ yín, láti ṣe ọkọ ọmọ yín, láti máa fi bully àwọn èèyàn. Ẹ rí pé ayé yìí kò sí kàrámọ̀ kankan. Wedding tó jẹ́ wípé gbogbo wa inú wa ń dùn. Èmi láti Thursday di Monday, Instagram ni mo jókòó sí back to back. Juma JP 2025 yìí. Inú wa dùn, a celebrate yín gan ni. Ṣé mo ó wá jẹ́ pé that same Thursday, former governor tó jẹ́ wípé billionaire ló máa jẹ́ náà. Ọmọ tó dẹ̀ kú náà tí ò bá ṣe billionaire, ó máa jẹ́ millionaire. Gbogbo nǹkan tí wọ́n ní, governor ti kú, ọmọ tún kú. Kò sí nǹkan kan tó special nínú ayé. Ikú ni ohun tó máa carry gbogbo wa. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run àǹtí Ìyábọ̀, mo rọ̀ yín, mo bẹ̀ yín. Even tí àǹtí Lizzy bá wá fún yín, ẹ gbójú níbẹ̀, ẹ gbàgbé ẹ̀ pátápátá. Ẹ bá gbogbo àwọn tó ń lo orúkọ yín láti fi bully Lizzy, ẹ bá wọn sọ̀rọ̀. Ń pé o, ẹnikẹ́ni o, ọkùnrin, obìnrin, ọmọdé, àgbàlagbà, wọn ò gbọdọ̀ lórúkọ ti ẹ̀yin, ọmọ yín àti ọkọ rẹ̀ or anything tó bá relate mọ́ yín láti fi bully ẹnikẹ́ni mọ́. Ẹ jọ̀ọ́, ayọ̀ yín ò ní di ìbànújẹ́. Ọlọ́run ti gbé yín sókè, ẹ̀ ní jábọ́. Ọlọ́run ká yín yẹ, ó pọ́n yín lé, ó yẹ yín. Ìyàwó ọmọ yín, ó yẹ yín. Àti ìrírí ẹ̀ ní Nàìjíríà. Okay, mi ì tí ìrírí ẹ̀ ní Nàìjíríà. Kò ní bàjẹ́ fún yín. Ẹ jọ̀ọ́ àǹtí Ìyábọ̀. Àǹtí Lizzy, mo wish kẹ́ rí fídíò tí mo ṣe fún ẹ̀yin náà. Ọlọ́run kó bá wa bá ìṣòro yìí. Gbogbo nǹkan yìí a fẹ́ kó tán pátápátá ni. Ayọ̀ gbogbo yín ò ní di ìbànújẹ́. Ọlọ́run tó gbé yín sókè, tó ṣe yín ní aṣíwájú, kò ní jẹ́ kí ẹ jábọ́. Ọlá yín ò ní tán. Gbogbo ẹ̀ṣẹ̀ tẹ bá wá ṣẹ̀, èyí tẹ mọ̀ mọ́ ṣẹ̀, èyí tẹ mọ̀ mọ́ ṣẹ̀, mo bí Ọlọ́run àánú kó foríjì gbogbo yín, k'Ọlọ́run foríjì àwa náà. Gbogbo ẹ̀ṣẹ̀ kọ̀ọ̀kan yín, gbogbo ẹ̀ṣẹ̀ gbangba yín, k'Ọlọ́run kó dáríjì yín, kó yọ́nú sí yín, k'Ọlọ́run ṣíjú àánú ẹ̀ wò yín,
kó jẹ́ kó rán yín já sáyọ̀, kẹ́ ẹ má mọ̀ ìbànújẹ́ mọ́ tẹ́ fi jáde láyé. Gbogbo tí wọ́n á jẹ́ ìpè lórí ara yín ni o, ọmọ ni, ẹbí, ará, ohunkóhun tó súnmọ́ yín, mo bẹ Ọlọ́run àánú kó bá yín parẹ́, èpè náà kó má ṣẹlẹ̀ yín lórí. Allahumma àmín.